Ẹ̀yin èèyàn ilé, èwo lẹ ṣe o? A tún ní ká mú update lórí ikú Mohbad wá fún ẹ̀yin ará ilé. Ní àkọ́kọ́, a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ update lọ. Ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀. Wọ́n ní nọ́ọ̀sì tó fún Naira Marley lábẹ́rẹ́ Fèyí Ṣayọ̀. Wọ́n ní òun ni primary suspect lórí ikú Mohbad o. Wọ́n ní lẹ́yìn ìyẹn ni ọ̀rẹ́ ẹ̀ èyí tí ó lọ pe nọ́ọ̀sì wá. Wọ́n ní lẹ́yìn ìyẹn ni prime boy èyí tó tẹ̀lé Mohbad lọ sí Ìkòròdú. Wọ́n ní lẹ́yìn ìyẹn ni Naira Marley èyí tó jẹ́ another suspect. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń bully, ó dẹ̀ ń assault. Sam Larry náà wọ́n ní òun náà ń bully, òun assault o. Ibi tí a gbọ́ dé ní last week nìyẹn. A ní ká tún mú update tèmi wá. Wọ́n ní ọmọọṣẹ́ Naira Marley jáde ó sọ̀rọ̀. Ó ní Naira Marley ò mọ nǹkan kan nípa ikú Mohbad. Ó ní àsìkò yìí ló yẹ kí gbogbo àwọn Naira Records members káwọn jáde láti sọ̀rọ̀. Ó ní àkókò ti tó fún gbogbo àwọn táwọn ń pe ara wọn ní Malians láti jáde láti sọ̀rọ̀ láti kéde wípé Naira Marley kò mọ nǹkan kan nípa ikú. Wọ́n ní wọ́n ń purọ́ mọ́ ọ̀gá àwọn ni. Wọ́n sọ wípé ọ̀gá àwọn kò mọ nǹkan kan nípa ikú tó pa Mohbad, pé wọ́n purọ́ mọ́ ọ̀gá àwọn ni. Ó ní kó má fi ìyà ìmọ̀dí kó má fi jẹ Naira Marley rárá, wípé Naira Marley ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ Mohbad, wípé wọ́n parọ́ mọ́ ni. Ó ní pé táwọn bá dákẹ́, ó ní kí nǹkan burúkú má lọ ṣẹlẹ̀, pé àwọn náà gbọdọ̀ jáde káwọn sọ̀rọ̀ wípé ọ̀gá àwọn ò mọ nǹkan kan nípa ikú Mohbad. Ọ̀rọ̀ tó jáde láti ọ̀dọ̀ ìkan lára àwọn ọmọọṣẹ́ Naira Marley nìyẹn, wípé àwọn máa pariwo síta wípé Naira Marley ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí. Ọlámilékan Kazeem ni ẹni tó sọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn béèrè o, wọ́n ní kí ló dé tí àwọn Malian Records tí wọ́n jáde látijọ́ yìí tó jẹ́ ìsìn ni wọ́n máa ń jáde. Wọ́n ní bóyá ẹ̀rù dẹ̀ ń bà wọ́n ni. Wọ́n ní bóyá wọn ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ náà ni, wípé wọ́n fẹ́ kí wọ́n dájọ́ tán. Wọ́n nígbà tí àwọn ọlọ́pàá wá kéde àwọn suspect márùn-ún, afurasí márùn-ún tí orúkọ Naira Marley àti Sam Larry tó wà lára àwọn tí wọ́n dárúkọ wípé wọ́n ń bully Mohbad, wọ́n dẹ̀ ń assault ẹ̀, ni àwọn wá jáde wípé ọ̀gá àwọn ò mọ nǹkan kan. Ẹ̀yin èèyàn ilé, tí ẹ bá gbàgbé, ẹ̀rí pọ̀ raburata lórí bí Naira Marley àti Sam Larry bó ṣe ń dúnkokò, tí wọ́n ń bully Mohbad, tí wọ́n assault Mohbad kiri gbogbo ibi tó bá lọ, bí wọ́n ṣe ń lù ú, tí wọ́n ń fún un ní egbò lára. Ẹ̀rí wà rẹpẹtẹ. Èyí tí olóògbé gan ti post online ó ti pọ̀ jù. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká máa bá update lọ. Àwọn ọlọ́pàá wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé nínú ìwádìí tí wọ́n ṣe, wípé Naira Marley àti Sam Larry wọ́n ní wọ́n dúnkokò mọ́ Mohbad títí tí ó fi kú. Wọ́n ní nítorí ẹ̀ wọ́n charge wọn fún bullying àti assault nínú gbogbo àwọn suspect tí wọ́n kó jọ. Kọmíṣọ́nà ọlọ́pàá Èkó Ìdòwú Owóhùwà, òun ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ní àwọn ẹ̀rí tó dájú tó fi hàn gàdàgbà, tó sọ wípé Azeez Fashola tó jẹ́ pé gbogbo wa mọ̀ sí Naira Marley àti Balógun Eléètù èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Sam Larry, òun ni wọ́n fi ẹ̀sùn kàn. Wọ́n ní àwọn rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àti ìwà tí wọ́n hù wípé wọ́n dúnkokò mọ́ Mohbad títí tí ó fi kú. Ọ̀gbẹ́ni Owóhùwà kéde bẹ́ẹ̀ níbi ìpàdé ìgbìmọ̀ èyí tí wọ́n ṣe ní ibi tí wọ́n ti ṣe ìwádìí
tí wọ́n dẹ̀ kó gbogbo àwọn suspect lọ sí Ìkòròdú láti lọ ṣe ìfilọ́lẹ̀ gbogbo ìwádìí tí wọ́n ṣe. Ó ní Sam Larry àti Naira Marley ó ní wọ́n ti ṣẹ̀ ó nítorí pé gbogbo ìwádìí ló fi hàn wípé wọ́n assault, wọ́n dẹ̀ bully olóògbé títí tó fi jáde láyé. Wọ́n ní àwọn ẹlẹ́rìí tí wọ́n fi gbogbo nǹkan ránṣẹ́ sí àgọ́ ọlọ́pàá yìí, tí wọ́n fi gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe hàn. Wọ́n ní pé àwọn Sam Larry ní àwọn ò sí nílé àti Naira Marley ní tàwọn nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní àwọn máa fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí immigration. Àwọn fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n sí nílé. Wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹ̀rí táwọn ní wọ́n ti ń dúnkokò mọ́ olóògbé kó tó di pé wọ́n travel wípé èyí ò ta wọ́n yọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí ló fẹ̀sùn kan Naira Marley àti Sam Larry lórí ikú Mohbad wípé wọ́n fún Mohbad ní àìmọye egbò lára, èyí tó jẹ́ pé wọ́n rán àwọn èèyàn sí wọ́n nà. Wọ́n ní Sam Larry gan, wọ́n ní ìgbà kan náà òun náà mú ẹgba, ó ń lé Mohbad kiri tó fẹ́ nà. Wọ́n ní pé gbogbo ẹ̀rí yìí pé ó affect Sam Larry àti Naira Marley. Kọmíṣánná ọlọ́pàá ni ó sọ gbogbo èyí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Kọmíṣánná owó wà ní àwọn ẹ̀rí tó pọ̀ lọ́wọ́. Ó ló dẹ̀ wà nípa pé àwọn Sam Larry àti Naira Marley dúnkokò mọ́ olóògbé. Sam Larry gbà pé òun na Mohbad ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé ó jẹ òun ní 2 million nítorí òun invite ẹ̀ pé kó wá ṣe concert fún ìrántí ìyá òun tó máa ń ṣe lọ́dọọdún fún wọn, wípé kò wá ní ọjọ́ tó yẹ kó wá, wípé kò dẹ̀ dá owó òun padà, nítorí ẹ̀ ló ń fi ń lù. Owó wà ní lásìkò ìwádìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí ló fi ẹ̀sùn kan Sam Larry àti Naira Marley wípé gbogbo ìgbà ni wọ́n máa ń na olóògbé Mohbad. Ọlọ́pàá ọ̀gbẹ́ni Owuwa wọ́n tún sọ̀rọ̀ wípé ní ọdún 1919 ni olóògbé darapọ̀ mọ́ Malian Records tí ó dẹ̀ lò ọdún 3 pẹ̀lú Naira Records, wípé àtìgbà tó dẹ̀ ti kúrò ní ibẹ̀ ni Naira Marley ti ń bínú olóògbé tó ń rán àwọn èèyàn pé kán máa lọ bully ẹ̀, kán máa lọ lù ú kiri. Wọ́n ní ìgbà tó dẹ̀ kúrò ní ibẹ̀ tó ní òun ò bá wọn ṣe pọ̀ mọ́, wọ́n ní ni wọ́n ti ń bully ẹ̀ kiri tí wọ́n ti ń lé kiri. Ẹ̀yin ènìyàn wa, kọmíṣánná wa ó ti sọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn. Wọ́n tún wá tẹ̀síwájú, wọ́n ní abẹ́rẹ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní nọ́ọ̀sì èyí tán pè ní crack nurse ó fún Mohbad o. Wọ́n ní òun ló fa ikú Mohbad nítorí wípé àwọn abẹ́rẹ́ yìí gbòdì lára olóògbé. Wọ́n ní bí ó ṣe gba abẹ́rẹ́ yìí ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í yọ sí lára, ló dẹ̀ bẹ̀rẹ̀ sí í bì. Àwọn ọlọ́pàá ti sọ̀rọ̀. Àwọn iṣẹ́ Naira Marley náà wọ́n fẹ́ máa sọ̀rọ̀ wípé àwọn fẹ́ gbìjà ọ̀gá àwọn nítorí pé wọ́n rò pé àwọn táwọn ò bá kéde, táwọn ò bá pariwo, ó máa dàbí ìgbà tó yẹ pé àwọn yẹrí ni lẹ́yìn ìgbà táwọn bá onílé jẹun. Ẹ jẹ́ ká máa gbọ́ update lọ. Ẹ̀yin ènìyàn wa, update tèmi nìyẹn. Ọlọ́run á dúró tì wá o. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. Please share this video, like and subscribe. God bless you all.